ìṣòro tí mo ní with most of you ni pé bẹ́ẹ̀ ṣe máa ń easily insert Iyabo Ojo sínú gbogbo shenanigans yín, ibẹ̀ ni mo ti máa ní problem pẹ̀lú yín. Bẹ́ẹ̀ ṣe máa ń ju Iyabo Ojo sínú shenanigans yín. Ọjọ́ tó gba California na Iyabo Ojo una dey scream. Ọjọ́ tó arrest aunty kan lórí social media orúkọ Iyabo tún jáde mẹ́. Nísìn ìjà Ojuabe àti Akeen ẹ tún ti lọ gbé Ọlọ́run. Ẹ ti ń ṣe èrè o. Ẹ jẹ́ àkọ́kọ́ establish kìíní kan náà. Did Queen Mother ask anybody from the biggest blogger to the smallest blogger to fight for her? No. The answer is capital no. Ṣé Queen Mother mọ any of these bloggers rí? The answer is capital what? Capital no. Kò rán anybody níṣẹ́, kò pé anybody, in fact kò mọ yín rí, kò mẹ́rí. She did not ask you to defend. She did not ask you to fight for her. She did not ask you to do anything. Anything tó bá ṣe, ó wù ẹ́ ló ṣe. Anything tó bá ṣe fún Queen Mother, pé o gbèjà ẹ ní o praise ẹ ní o support ẹ ní o promote movie ẹ ní, ó wù ẹ́ kò ṣe ni. So now, ìjà ṣẹlẹ̀ láàrin Ojuabe àti Akeen, ẹ má pe Iyabo Ojo sí o. Màá ka update wọn fún yín. This update is very, very unfair because you people just love to drag Iyabo Ojo. Tẹ́ ẹ bá ti lè rí reason, ẹ kàn máa mú Iyabo Ojo, ẹ máa drag ẹ̀ sínú. Ìgbà tí Ojuabe jáde tó wá gbàdúrà fún Iyabo Ojo ń jọ́ sí, Iyabo ò bẹ̀ kó wá gbàdúrà fún òun. Ìgbà tóun àti Lizzy tán jà tó gbá àfáàwà tán dín àkàrà tí Akeen dín àkàrà tán ṣòkú Lizzy, Iyabo ò pè wọ́n o, ó wù wọ́n, nǹkan tó wù wọ́n ló ṣe. Nǹkan tó wù oníkálukú, this is your phone, this is your platform, this is your data. Nǹkan tó wù ẹ́ ló ṣe. Iyabo ò pè anybody, kò bẹ̀ anybody pé kó wá jaba tó òun. So mo rí update bí mi inú gan. Only Akeen and Ojuabe's problem started the day they claimed they were supporting actress Iyabo Ojo. It did not start the day they were supporting Iyabo Ojo. Àwọn àtẹ̀yìn ń jà. Ṣé àwọn tó wà lórí social media tó ń jà tí wọ́n ní nǹkan tó ń support Iyabo Ojo ṣé wọ́n sí ni? Bẹ́ẹ̀ ni wọ́n wà dáadáa. A lot of people ń jà láì support Iyabo Ojo, láì ní nǹkan kan ṣe pẹ̀lú Iyabo Ojo. Àwọn èèyàn ti ń jà lórí social media kọ́rọ̀ Iyabo Ojo àti Ṣọlápẹ́ gan tó dé. Làwọn èèyàn ti ń jà lórí social media kí ọ̀rọ̀ Iyabo Ojo kó tẹ̀ tó ṣẹlẹ̀ rárá. Làwọn èèyàn jà, làwọn èèyàn kan tẹ̀ tún lọ ń lura wọn. That is it. Wọ́n ní Ojuabe àti kíní àti Akeen ìjà wọn bẹ̀rẹ̀ látọjọ́ tó sọ pé wọ́n support Iyabo Ojo. Even when they went ahead to declare Lizzy pied and they even fry akara for Lizzy. Ẹ jẹ́ wá sọ bẹ̀yẹn fún yín torí ó dàbẹ̀ ni pé warriors ló kọrú update ṣe mọ̀ fáwọn warriors orí wọn máa ń dorí kodò ni. Let me tell you one thing. Ojuabe never come for Lizzy. I cannot remember how ìjà Akeen àti Lizzy ibi tó ti bẹ̀rẹ̀ o, but Ojuabe never come for Lizzy. Ojuabe prayed for Iyabo Ojo. Lizzy's name was not mentioned. Ojuabe prayed for Iyabo Ojo, but torí pé ti rí Lizzy pé bó ṣe wà yẹn àtàwẹ́wẹ́ ni, tó bá ti lè ṣe pẹ̀lú Iyabo Ojo ó ti di ọ̀tá ẹ̀ automatically, ó máa wá fún ẹ. Bó ṣe bẹ̀rẹ̀ sí ń ṣe pé bó ṣe bẹ̀rẹ̀ sí ń ṣoríṣiríṣi Ojuabe ni. Ìgbà tán dẹ̀ gbé ẹnu Ojuabe fálágbàfọ̀, òun náà ṣe kí ni? Òun náà retaliate. Bí Lizzy ṣe ń ṣe pé fáwọn ọmọ Ojuabe náà dẹ̀ gbé àwọn àfáà wá, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ń kírun sí wèrè lára. Two gay funny. Wọ́n bẹ̀rẹ̀ sí ń rí bíùkì pé burúkú tí Lizzy ìṣẹ́ fáwọn ọmọ Ojuabe, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ń kírun sí Lizzy lára. Ara ẹ̀yin àbí ara ìjà lẹ́yìn wà. So two gay funny.
Ojuabe never come for Lizzy. Torí ẹ̀ mo ṣe máa sọ kíní kan fún Lizzy pé sórí kò sígbà tí àdàbí yẹn kò ní já lórí ẹ̀ because o ti ṣe kíni o ti ṣe àwọn tí ò yẹ kó ṣe. Àwọn ọmọ òkókó tó máa ń ṣépè fún yẹn number one, and Ojuabe did not call your name, did not come for you, did not drag you. She only pray for who she loves. She only prayed for who she loves. In fact, majority of the people go to gbé ṣépè gan. Ẹ wo ru Arejan gan. Arejan did not drag you, did not ṣépè for you. He only said, wàhálà yín ti pọ̀ jù lórí social media. Bó ṣe bá Iyabo wí náà ló bá wọ náà wí. In fact, ti Iyabo gan pọ̀ ju tiẹ̀ lọ. But still, you came out to ṣépè for Arejan. Ó fi wé pé kò ní nǹkan kan. Ọ̀nà tí wọ́n ń tarẹ̀ sí ní mọ́ọ̀lù báyìí. Ó fi wé pé kò ní nǹkan kan, kò jẹ́ nǹkan, gbogbo èèyàn ní ò kì í jẹ́ nǹkan kan lójú Lizzy. Èèyàn tó gbé inú uncompleted building ní gbogbo ayé ò jẹ́ nǹkan kan lójú ẹ̀. That is just it. So don't drag Iyabo Ojo's name into the matter pé Iyabo ló dá wàhálà. Iyabo ò rán wọn ṣẹ́ kan gbé jẹ. Iyabo ò rán wọn ṣẹ́ kan bá Lizzy jà. Choice wọn nìyẹn. Iyabo dẹ̀ rán wọn ṣẹ́ pé káwọn méjèèjì jọ kọjú ìjà síra wọn. Ìjà kan dẹ̀ ń jà gan. It has nothing to do with Iyabo. Iyabo kan ló dálẹ̀. Kò sí nǹkan kan ń ṣe pẹ̀lú Iyabo. Wọ́n ti níra wọn sínú tẹ́lẹ̀. Wọ́n dẹ̀ ṣe ẹja. This is the second fight they are having. Wọ́n dẹ̀ sì máa parí ẹ̀, wọ́n dẹ̀ tún sì máa jà míì sí. Tọ́wọ́n bá dẹ̀ parí ẹ̀, wọ́n tún sì máa, mo mọ̀ ní pé wọ́n máa, ọjọ́ yẹn gan mò ń sọ pé wọ́n máa jà míì sí. So ẹ má máa ṣe bẹ́yìn. We all know this thing. But gbogbo yín ẹ fẹ́ ṣe kí ni ẹ̀yin gangan lẹ̀ nǹkan tó ń pè ní manipulation ni. Ẹ̀yin gangan lẹ̀ manipulate. Now making people feel like no Iyabo ló ṣe o torí Iyabo kì í ṣe torí Iyabo ló ṣe jà. Wọ́n ní did Iyabo did actress Iyabo send to help her fight her colleagues? They were not fighting Lizzy because of Iyabo. In fact, they never intended to fight Lizzy. Ó kàn jẹ́ pé orí Lizzy ò pé ni. Nobody even intended to fight Lizzy. Tó bá advice Lizzy pé lè tó ṣe yẹn tó ó wá bẹ̀rẹ̀ sí ṣépè fún ẹni. Choice ẹ wá ní tó wá fẹ́ dá lóhùn. Èpè burúkú. Ojuabe ò advice Lizzy. Kò dárúkọ Lizzy. Ó gbàdúrà fún Iyabo. Lizzy sọ pé torí pé ó ti sọ pé àwọn ọ̀tá ẹ̀ máa kú kó tó kú. Lizzy sọ pé òun ló ń bá wí. Ṣé àdàbí máa rí yẹn ṣe bó sọ pé gbogbo àwọn èèyàn ló wọ́kọ́ wá fún ẹ. Àdàbí máa rí yẹn. Àdàbí ò wà ní sẹ́wọ̀n wà ní gba California. Of course wọ́n máa gba California torí pé ó ti ṣì lò. Òun ṣépè pé kéèyàn kú o dẹ̀ ń lo àdàbí lórí èèyàn tí ò porúkọ ẹ tí ò ṣépè fún ẹ tó jẹ́ pé èèyàn tó nífẹ̀ẹ́ ló ń gbàdúrà fún. Wọn ò jàjà Iyabo. Ìgbà tí Lizzy wá gbé gbogbo ẹ̀ sórí làwọn náà wá sọ pé okay yá fi ṣe 2 fighting. Lizzy ló wọ́n kọ́ gbé sórí because if Lizzy has ignored gbogbo nǹkan tó ṣẹlẹ̀ wọn ò ní dín àkàrà Lizzy. Ìgbà tí Lizzy ṣépè fún wọn pé wọ́n máa kú ó ṣépè fún àwọn ọmọ wọn ó kó ìyá wọn jáde ó bẹ̀rẹ̀ sí wọ́n ìyá wọn lépè. Ó bẹ̀rẹ̀ sí wọ́n ìyá wọn lépè ó ń gbé picture àwọn jáde ó ń kọ RIP sí lórí. Làwọn náà ṣe kíni làwọn náà wọ́n gbá ní kíní. Bọ́n ṣe ń gbà fáwà kó máa kírun sí wèrè lára. Ẹ rí pé ìrún gan tán kí ń jọ sí wọ́n gba California lọ́wọ́ wèrè ni. Bẹ́ẹ̀ náà dín àkàrà òkú ẹ̀ torí èèyàn tó bá ti rokúrú ẹ̀ ìwọ náà kọ́kọ́ pa á náà. Ẹ máa gbọ́ wọ́n ní were they there when Lizzy and Iyabo were friends? Lizzy náà ló kọ́kọ́ wá bá wọn. Wọn ò porúkọ Lizzy. Wọn ò bá Lizzy sọ nǹkan kan. Lizzy náà ló ṣe kíni ló kọ́kọ́ wá bá wọn.
ló kọ́kọ́ porúkọ wọn ló ń kọ RIP fún wọn ló ń gbé àwọn ọmọ ṣépè àwọn náà dẹ̀ ṣe kí ni wọ́n dẹ̀ tẹ̀ sí lójú so ẹ má twist around bíi pé àwọn people ẹ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní attack Lizzy ló kọ́kọ́ attack wọn èèyàn tó bá ti lè ṣe pé ikú fún ẹ tó gbé yẹ ẹ wá tó gbé àwọn ọmọ ẹ wá tó ń sọ pé wọ́n máa kú ìwọ náà nǹkan tó bá lè fi jà ni kò fi jà bó ṣe rí ni nǹkan tó bá lè fi bẹ́ẹ̀ ni yẹn jà náà ni ó fi máa bẹ́ẹ̀ ni yẹn jà náà. Only a lot of people that they have conspired to drag and bring down on social media, they have to go and apologize before both of them will have peace of mind. Oh, sọ̀rọ̀ peace answer. Ìgbà wọn náà ní sùn tán nìjì. Èmi ń sọ kíní kan nípa ọ̀rọ̀ ìjà Ojuabe àti Akeen ní pé àwọn méjèèjì wọn ọ̀gbọ́n fame ló kó sí wọn lórí. Fame. Tẹ́ bá ń gbọ́ pé fame wípé èmi mo lè sọ̀rọ̀ àwọn èèyàn láìkì mi jù ẹ lọ èmi mo ṣe kíní jù ẹ lọ ọwọ́ tèmi ló máa ṣe kíní ló máa gbẹ̀yìn sí ẹ lára ọmọdé làwọn méjèèjì Ojuabe kan dàgbà ni kò lọ́pọlọ. Fame ló ń jẹ́ káwọn méjèèjì kan ṣe ká mo gbọ́dọ̀ ṣe kíní wọ́n fẹ́ wo èèyàn tó superb jù lórí TikTok pé ta nínú wa ló lè ṣe kíní ta nínú wa ló lè ṣe kíní torí ẹ̀ náà ṣe bára wọn bí tán bára wọn dé àfìgbà tó bá tara wọn jẹ́. They don't even need to apologize to anybody. Let them continue orí burúkú tó ń ṣe. Èpè lójó ń jà wọ́n méjèèjì. Èpè lójó ń jà wọ́n. Ẹ jẹ́ kó continue orí burúkú tó ń ṣe. Ìgbà tó ń bá ti lè lo ọpọlọ, you resolve conflicts. Ìgbà tẹ́yin méjèèjì ò bá lè lo ọpọlọ yín, kẹ́ ẹ mọ̀ pé ayé ń wò yín, ayé ń wẹ̀ sí yín. Tẹ́ fẹ́ fight dirty. If Ojuabe, if you think about it very well, if Ojuabe didn't say that Akeen bá yẹ ẹ̀sùn torí èmi ń sọ kiri kan pé tẹ́ bá tẹ̀ dé kóòtù gan tẹ́ pé ìjọba tẹ́ pé gbogbo ẹ̀ gan ìwọ náà sọ àwọn nǹkan ìwọ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ti gbàgbé nǹkan tó sọ ni. You did live video. You were claiming that Akeen bá yẹ ẹ̀sùn ó fún yẹ lóyún Akeen ò ṣẹ̀wọ̀n ó ṣe kíní the things we did not know you were defaming him too tó bá sùn ẹ̀ òun náà máa kàńtà sùn ẹ̀ ẹjọ́ máa ṣẹ̀wọ̀n ní kẹ́ẹ̀tì ẹ̀ lọ́ọ́ ṣẹ̀wọ̀n náà káàtì ẹ̀ nísìmí lórí social media. bẹ́ẹ̀ ni ó gbé noodles ẹ̀ jáde yes òun ti mọ̀ pé òun lè ṣẹ̀wọ̀n but wo nǹkan tí wọ́n náà sọ you said defamatory things about him you tarnish his own image now. Ìwọ fi ọwọ́ kékeré gbá ńlá ni the things you said about him too they are crazy. Tó bá yẹ pé Akeen keep quiet and did not say anything and use what you said against him and use it in court Ojuabe you are going to jail. Torí ó sọ ó ní ó confide nínú ẹ̀ ni he confided in you and told you things in secret but you brought it on social media just because you are fighting that says a lot about you. Èèyàn lè fàṣírí sí ẹ lọ́wọ́ ọjọ́ tó bá ti báyọ̀ yẹn jà òun bọ̀ wá tú gbogbo ẹ̀ nù. Ojuabe was not Akeen was not saying anything concerning you. He did not even let us know that he has your noodles. Bó ṣe ń bẹ ẹja ó ní kó respect ara ẹ̀ ni ìgbà tí wọ́n dẹ̀ fẹ́ torí gbóngbígbóná ló dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ pé ó bá yẹ ẹ̀sùn ó bá yẹ ẹ̀sùn ó fún yẹ ẹ̀ lóyún èpè ló ń tà ó ṣe ẹ̀wọ̀n ní Cyprus fún molestation ó ṣe kinní kan tó ń run mouth you run your mouth wọ́n ṣe kinní yẹn fún ẹ you run your mouth mo wá ní ìbéèrè tèmi wá ní pé báwo lo bò ẹ ṣe dọ́wọ́ Akeen ibẹ̀ ni has not been answered gbogbo eléyìí tó sọ pé ó rọrùn sùn bp ẹ ti ráìsì àwọn ọmọ ẹ ló wá ń fi hàn ẹ ó tí ì rí nǹkan kan báwo lo bò ẹ ṣe dé ọwọ́ Akeen ó rọrùn sùn ìgbà tó ń sọ pé òun bá yẹ ẹ̀sùn tó ń defame character you can sleep very well when you were defaming Akeen's character when you were constituting nuisance ó rò pé òun náà ò rọrùn sùn ó rò pé àwọn ọmọ Akeen náà máa gbọ́ nǹkan tó ń sọ lórí online gbogbo àtọ́ ṣe tiẹ̀ náà fún ẹ̀sìn báyìí ó wá sọ pé wọ́n wá ti rán network wo ó jẹ́ wò jí má sùn òṣùwọ̀n tó bá fi wọ̀n fún yàn náà máa fi wọ̀n fún ẹ fàkásí mo bú mi ń bú ọ ni bẹ́ẹ̀ ni bú mi ń bú ọ ni
You're calling police, you're calling clinical. What you said, that too is an evidence against you, Ojuabe. What you said against him is a defamatory evidence. Ẹ jẹ́ a máa wo ibi tó máa lọ. Ẹni tó bá fẹ́ kú pàdé ẹni tó máa pa ni. Ṣẹ́rẹ́ yìí méjèèjì ẹ ti ẹ̀ lọ náà. Ká mọ ibi tó kù sí lórí social media. Àṣàsì ló ń jà yín o. Nǹkan tó ń pè lásàsì Lizzy dẹ̀ ló sásì yín. Ó ní mò ń sọ pé èèyàn kan nu yín náà ló máa forí ko ẹ̀yin méjèèjì rẹ̀ ni.